Sọ̀rọ̀ gbọ́ abíbejì alápá sàǹbà bẹ̀dùn. Eégún mi ṣẹ́gun àrókò, òrìṣà mi sórí. Warahmatullahi wabarakatuh. Mo fi gbólọ́ Ọlọ́run ọba gbólọ́ àpọ́nlé mo fi gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo káàkiri orílẹ̀-èdè gbogbo àgbáyé pátápátá. Àbọ̀yìn mo fi kí gbogbo ẹ̀yin adáhùn ṣe. Ìkẹ́ Olúwa, ògo Olúwa kan bá gbogbo ẹ̀yin ẹlẹ́sìn Kristẹni lápapọ̀. Èmi ọmọ yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà ni mo tún dé, èmi ní òmọdé ẹ̀yin lẹ́wọ̀n máa gbọ́ mi, etí tẹ̀ fi ń gbọ́ mi etí náà ò ní di lágbára Ọlọ́run, agbára Elédùmarè. Mo tún dé, kí ni mo tún dé? Mo wá fún yín ní iṣẹ́ kan ni. Iṣẹ́ wọn ó ti ṣe kókó nítorí pé ó ṣe pàtàkì. Ó ṣe kókó, ó ṣe pàtàkì. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń pè mí lórí ẹ̀ wípé kí èèyàn dá iṣẹ́ yìí ní orí afẹ́fẹ́. Ṣùgbọ́n mo dé lónìí láti wá yọ̀ǹda iṣẹ́ yìí láti lè jẹ́ àǹfààní fún yín àti fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire pátápátá. Kí ni àkọlé iṣẹ́ náà? Iṣẹ́ náà là ń pè ní òrùka mọ́dòyún, tá a mọ̀ sí òrùka family planning. Èyí iṣẹ́ yìí tó fi wá dá yàtọ̀ ní wípé méjì mo fẹ́ fi kalẹ̀. Má fi òrùka mọ́dòyún èyí tí obìnrin lè lò, má tún fi èyí tí ọkùnrin lè lò kalẹ̀. Ẹ sáà má bá mi ká lọ. Èyí tí ọkùnrin lè lò nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì wà tó jẹ́ pé ó lè máa fẹ́ obìnrin. Gbóbìnrin tó ń fẹ́ yìí kò lè ní àǹfààní àti kí òrùka bọ́ lọ́wọ́ tó máa fẹ́ ṣeré ìbálòpọ̀ kó má lè bà ní oyún. Ṣùgbọ́n bí ọkùnrin bá rí òrùka títí ọkùnrin yìí tó bá rí kì bọ́wọ́, àtọ̀ rẹ̀ ló dánmọ́ tí máa ń bóbìnrin sùn. Àfi tó bá tó yọ òrùka yìí lọ́wọ́ lóbìnrin tó ń bá sùn yóò fi lóyún. Títí obìnrin ni wípé bí obìnrin náà bá kí òrùka yìí bọ́wọ́ kí gba ọkùnrin kí wọ́n bá aṣọ kò lè ẹ́fà dóyún láíláí. Àyàfi ìgbà tí ó bá tó yọ òrùka náà ní ọwọ́ ni yóò tó lóyún. Iṣẹ́ yìí kò ní repercussion rárá nítorí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ mi wà tó jẹ́ pé tó jẹ́ family planning báyìí tó ní repercussion. Bí alájẹsínú, alálòsínú. Èyí alájẹsínú, alálòsínú yìí ó léwu púpọ̀, ó lè ṣe àkóbá fún ọmọ ẹ̀dá ènìyàn. Ṣùgbọ́n eléyìí kò ní àtúbọ̀tán, kò ní repercussion kankan. Ìgbà táwa tó yọ òrùka yìí kúrò lọ́wọ́ ni ó tó doyún. Táwọn fọ ọ̀rọ̀ gùn, ẹ jẹ́ wọn pọ́n mú títí obìnrin wá, ẹ máa bá mi ká lọ. Nípa títí òrùka mọ́dòyún títí obìnrin tóbìnrin ó mọ kì bọ́wọ́. Ẹ bá mi wá òbú òtóyọ̀, ẹ bá mi wá òbú òtóyọ̀, ẹ bá mi wá obì lákíríbótó, ẹ bá mi wá orógbó kan, ẹ bá mi wá èso làpálàpá funfun ẹyọ kan. Ẹ gún àwọn nǹkan yìí, ẹ gún papọ̀ dáadáa. Tẹ́ bá ti kó papọ̀ tán, ẹ bá mi wá igbá ọlọ́mọrí, igi sogbá, igbá ìjọ ọlọ́mọrí, kólóbó tó lọ́mọrí. Ẹ dá àwọn nǹkan ìwọ̀nyí tẹ́ ti kún papọ̀ yìí, ẹ dá sí. Ẹ wá da òbú òtóyọ̀, ẹ dá lé lórí. Ẹ wá da àdí dúdú, ẹ dá lé lórí. Àdí èèyàn dúdú, ẹ dá lé lórí. Ìtìsá yìí fi wá dá ni pé kò sí òrùka tí èèyàn lè lò. Ẹ lè lo òrùka fashion, ẹ kí òrùka bọ̀ kó sà ti jí òrùka ní tá bá ti ń pè lórùka, ẹ jù síbẹ̀. Iyekíye lẹ lè jù síbẹ̀. Ẹ mú kíní yìí ẹ lọ gbé sí orí àjà, ẹ gbé sí orí òrùlé orí àjà ilé èèyàn, ẹ gbé síbẹ̀. Tẹ́ bá gbé sórí àjà yìí, ẹ jẹ́ kó lu ọjọ́ méje. Tó bá lu ọjọ́ méje, ẹ mú òrùka yìí ẹ ra fi síbì kan tí atẹ́gùn sì fẹ́ sí. Lẹ́yìn tátẹ́gùn bá ti fẹ́ sí tí ogun ara rẹ̀ tó gbẹ díẹ̀, ó ti di iṣẹ́. Kí obìnrin kó má kì í bọ́wọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba, tó obìnrin tí máa ń kí kíní yìí bọ́wọ́ kò lè lóyún àfìgbà tó bá tó yọ kúrò lọ́wọ́ ni ó tó lóyún. Èmi ọmọ ọ̀dọ̀gbà mo sọ bẹ́ẹ̀ fún yín. Ó kù títí ọkùnrin, mo fẹ́ kẹ́ bá mi gbọ́ ti ọkùnrin náà nítorí mo ti sọ síwájú tẹ́lẹ̀ wípé ọkùnrin mi ò wà tó jẹ́ pé kò ní láǹfààní àti lè kí òrùka bọ ìyàwó ẹ̀ lọ́wọ́ bí ìyàwó lè ń wóyún tí ẹ kó ń lóyún, ìgbọ́kùnrin ò fẹ́ kó lóyún, kò sì sí bó ṣe lè kí òrùka bọ ọkùnrin yìí lọ́wọ́ àfi kọkùnrin yìí bá kì bọ́wọ́. Ẹ mọ̀ dá òtúnṣe mi, ó kọjá bẹ́ẹ̀. Ó yá, ẹ bá mi wá níbi títí ọkùnrin, ẹ bá mi wá gbòǹgbò akọ ìbẹ́pẹ, gbòǹgbò ẹ̀kan akọ ìbẹ́pẹ, ewé olóyin, ewé kẹ̀yìn sórùn àti òbú òtóyọ̀. Ẹ lọ gbogbo rẹ̀ papọ̀, akọ̀ máa ewé àpẹẹrẹ gbogbo ẹ lọ ewé yìí pẹ̀lú gbòǹgbò akọ ìbẹ́pẹ yìí, ẹ lọ papọ̀ dáadáa. Tẹ́ bá lọ papọ̀, ẹ lọ sí dígí abo ìbẹ́pẹ, ẹ pa ní pánsá, ẹ kó àwọn nǹkan wọ̀nyí sí pẹ̀lú òbú òtóyọ̀ yìí, ẹ dá sí. Ẹ fi òrùka iyekíye náà sí. Ẹ fi kalẹ̀ fún ọjọ́ 9. Lẹ́yìn ọjọ́ 9 ẹ lọ yọ kí ọkùnrin yìí náà kó fi síbì kan tí ó ti afẹ́gùn ti fẹ́ sí kó máa kì í bọ́wọ́. Èmi ní ìmọ̀ wáyé lẹ́wọ̀n máa gbọ́ mi. Mo fẹ́ kí ẹ subscribe sí YouTube channel yìí, lóye lè jẹ́ àǹfààní fún yín
tá bá tún yọ̀ǹda iṣẹ́ mi fún yín, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Mo kí yín o, ó dìgbà.